Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé ẹ̀yin ìyá mi, bàbá mi, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o. Bákan náà, ojú tẹ́ fi rí wa náà kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá ọ. Ó pọ̀. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wípé ọba Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ifẹ̀ bàbá, mo kí yín o wípé wọn ò fẹ́ kí wọ́n gbà kí wọ́n jẹ ọba nílùú Ọ̀yọ́, ìyẹn Aláàfin Ọ̀yọ́, ọmọ Òjó pàṣẹ kiri, ọmọ Àtìbà. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Ó ti wá di ìjà wípé ẹ̀ ní jẹ ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àṣírí ti tú. Àṣé ó ní nǹkan kankan tí ń bẹ láàrin Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ tí Ọọ̀ni Ifẹ̀ oyè fi yarí pé wọn ò ní jọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ tètè jáde kẹ́ ẹ wá mọ bó ṣe ń lọ, nítorí pé wọ́n ti ta wá lólobó. Ààrẹ Almoruf ó ti gbé wa débẹ̀, kódà ó ti jẹ́ ká mọ̀ wípé ó ní nǹkan kan tó fi di wípé àbí ká sọ pé ìjà láàrin wọn. Wọ́n sọ pé Ọọ̀ni Ifẹ̀ oyè ó kéré sí Aláàfin. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Pàápàá jùlọ ṣé ẹ mọ̀ pé tá a bá gbàgbé ọba Lámídì àti ọba Síjúwadé, ìtàn ń bẹ ńbẹ̀ lọ́dọ̀ àwọn Ọọ̀ni Ifẹ̀ oyè àti ọba tó gbéṣẹ́ yìí, ìyẹn Aláàfin Ọ̀yọ́ tó lọ yìí, ìtàn ń bẹ ńbẹ̀. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé kí ìtàn má bàa máa repeat ara ẹ̀, ṣé ẹ mọ̀ pé Ọọ̀ni Ifẹ̀ oyè gbìyànjú láti rí pé òun paná ìjà tó ń bẹ ńlẹ̀ láàrin ọba Síjúwadé àti ọba Aláàfin, tí ó dẹ̀ jẹ́ wípé àṣé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ oyè ń gba àṣẹ lẹ́nu Aláàfin tó gbéṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, tó dẹ̀ jẹ́ wípé ṣé ẹ mọ̀ pé a lot of things ló wà ní ikùn Aláàfin Ọ̀yọ́ tó lọ yìí tí bàbá fọ̀rọ̀ síkùn bí àgbà, tó jẹ́ pé Yorùbá sọ wípé inú àgbà lọ̀rọ̀ ń gbé. Tí bàbá fi bá a lọ, bàbá ò sọ ó, bàbá ò dún pínpín. Ṣé ẹ rí i pé iṣẹ́ bàbá yẹn yọlẹ̀? Ìyẹn nìkan kọ́ la gún wà. Bákan náà ẹ má gbàgbé o, ṣé ẹ mọ̀ pé ìjà ẹ̀sìn Mùsùlùmí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn Ìṣẹ́yìn ṣe tiwọn. Ní kí ni ìwà pálapàla, ìwà àrífín táwọn Ìṣẹ́yìn ṣe? Àwọn Ìṣẹ́yìn jẹ́ kó yé wa pé lábẹ́ bó ti wù kó rí lọ́dọ̀ tiwọn o, ìmáàmù Ìṣẹ́yìn bàbá ló jẹ́ sí ọba Ìṣẹ́yìn, kábíyèsí Ìṣẹ́yìn. Wọ́n á ní fún ìdí èyí o, kábíyèsí Ìṣẹ́yìn gbọ́dọ̀ máa mú ìdọ̀bálẹ̀ lójú páálí fún ìmáàmù Ìṣẹ́yìn pálapàla. Ìyẹn nìkan kọ́, ṣé wàá mọ̀ pé àwọn ti ilé Ọ̀yọ́, àwọn ìmáàmù ti Ọ̀yọ́ wọn ti ń jà náà báyìí. Àwọn náà ti ń claim pé wá ní tó bá fi lè mú ẹ kí ọba foríbalẹ̀ fún ẹ, àwa làwa fi ẹ jẹ. Ìyẹn àwọn Mùsùlùmí náà ni wọ́n tún ti ń bára wọn po kéèsì. Ẹ wá mọ tó wá fágo bébẹ̀, ìkùnsínú wa ń lọ láàrin orí adé. Nílẹ̀ Yorùbá pàápàá, ìkùnsínú wa ń lọ láàrin ara wa àbá. Ẹ wá mọ pabambarì bẹ̀. Ṣé ẹ mọ̀ wípé gbogbo rọ́dọ̀rọ̀dọ̀ òṣì orí burúkú tó ń ṣe yìí, ká sọ wípé wọ́n ti fi fa distraction, wọ́n ti fẹ́ fi pín Yorùbá níyà débi wípé wọn ò ní lè ráyè gbọ́ tàwọn Fúlàní mọ́. Bẹ́ẹ̀ ni, torí ní tó fẹ́ ṣe nìyẹn. And if care is not taken, ẹnu ẹ̀ lọ́ máa wà títí tó jẹ́ pé Fúlàní á máa tẹ̀yìn wọlé. Bẹ́ẹ̀ ni, torí ìgbà tí àárín àwọn ọba gan tí kò ti dán mọ́ránmọ́rán, nígbà tó ti di pé àwọn ọba gan ti ń bára wọn jà, báwo ló ṣe fẹ́ ráyè concentrate? Báwo ló ṣe fẹ́ ráyè mọ̀ pé ẹ jẹ́ ká kojú Fúlàní? Ẹ wá wo ìjà ẹ̀sìn tó fi wá di wípé
Ọọ̀ni fẹ́ oyè àwọn náà tún dúró wípé sẹ́ẹ̀ ọba Ọ̀yọ́ ò gbọ́dọ̀ dádé. Nǹkan tó kọ́ ń dùn mí ni pé àwa Yorùbá ò ṣe wá ronú bá a ṣe wá ronú pé kí ló kéye ló kàn. Torí àwọn ará bíi tá à ń sọ igan àwọn Fúlàní gan a ò lè fọjọ́ kan rí pé àwọn Sẹ́ríkì wọ́n bọ́ tarí wípé wọ́n wá ń jà sí mo jàgbàjù ẹ lọ ní ipò ọ̀gá ẹ̀ ni mo jẹ́ foríbalẹ̀ fún mi. Àlẹ́ ẹ̀fà gbọ́ rí wípé wọ́n fi ọ̀wọ̀ fún orí adé wọn wọ́n wá ba orí adé ilẹ̀ Yorùbá jẹ́ ìgbà tí pé Yorùbá ò gbọ́n wọ́n wá ba orí adé ilẹ̀ Yorùbá jẹ́ àdẹ̀ronú pé ṣé yẹn ló kàn. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti ẹ̀lẹ́ẹ̀tì Aláàfin tuntun bẹ́ẹ̀ ni bàbá Abímbọ́lá Owóadé wọ́n ti ẹ̀lẹ́ẹ̀tì wọn bàbá ẹ kú oríire fún oyè Aláàfin Ọ̀yọ́ tuntun tí ó ń bọ̀ lọ́nà fún yín àbí tó tiẹ̀ ti dé. Bàbá ń bá rí bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò gbàgbọ́ pé Aláàfin tuntun ti dé o. Bàbá ẹ kú oríire mo kí yín lẹ́ẹ̀kan sí. Ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ já gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Congratulations to the new elected o. Kábíyèsí kẹ́pẹ́ láyé o. Bẹ́ẹ̀ ni o kí Ọlọ́run jẹ́ kí ọba tuntun yìí kó dàbí Aláàfin tó gbéṣẹ́. Ikú bàbá yèyé. Congratulations nítorí wípé oyè àmọ́rí o bàbá Aláàfin of Ọ̀yọ́ tí ó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí Olúwa ṣe o. Thank God for the appointment of our new Aláàfin àti lọ́ba tuntun. Yorùbá sì ní àìlọ́ba ká lójo. Orí adé Ọlọ́run á jẹ́ kẹ́ dàbí Aláàfin tó gbéṣẹ́ nítorí wípé bàbá ṣe parí bíríbí o. Bẹ́ẹ̀ ni o nítorí pé lọ́wọ́lọ́wọ́ yìí ọba tuntun ti wọlé yóò tù wá lára o nílẹ̀ Yorùbá àsìkò ọba yìí á gbè wá nílẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ ni kí ayé social media tó dé kò sí gbogbo rádaràda tí wọ́n ń ṣe yìí. Bẹ́ẹ̀ ni kò sí gbogbo ẹ̀ àwa ò gbọ́ rí pé Ọọ̀ni lòdì sí ọba Ọ̀yọ́ pé kó má jẹ kó ṣẹlẹ̀ rí o. Wọ́n fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ ni Ọlọ́run ò ní gbà fún wọn. Wọ́n fẹ́ fìyẹn dàárín Yorùbá rú ni. Ẹ̀yin ọmọ Yorùbá Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó èèyàn lọ́tún lósì pé Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ la fi ń jẹ́ kó yé pé a máa bẹ ọ̀bí ẹni bẹ́ṣu ni àtẹ́lẹsẹ̀ ó sì máa bẹ̀ náà gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá ó dàbọ̀.